ẹ wo iye àwọn èèyàn tí ó wọná láwùjọ wa jàmbá aligina kéèyàn máa gbọ́ music èèyàn wọná ó ń gbọ́ fuji hip hop àpàlà musical instrument jìtá piano àti gbogbo àwọn gángan tí wọ́n fi ń kọrin ó wá ń gbọ́ sétí ẹ̀ èèyàn wọná kó tó wà Jánnà ọlọ́wọ́n bá ní wa minan nasi ń bẹ nínú àwọn èèyàn man yashtari lahwal hadith àwọn tó jẹ́ pé wọ́n máa ń kówó lé orin yóò ra data yóò ra cd torí pé wọ́n fẹ́ gbọ́ orin yóò di owó lọ́wọ́ yóò lè fún ní fuji ọ̀dà àwọn hip hop yóò mọ̀ sẹ́ndì oṣù àkáǹtì wọn torí pé wọ́n fẹ́ gbọ́ kíni orin wọ́n ran àwọn olórin lọ́wọ́ wọ́n náwó sí di orin ọlọ́wọ́n bá ní liyudilla an sabilillah torí láwàlá hadisi yẹn nígbà tí àwọn afáfẹ́ máa tútù kùtù kálukú máa tútù kùtù pé láwàlá hadisi irọ́ ni láwàlá hadisi kéèyàn máa fi ọsẹ yẹyẹ láwàlá hadisi kéèyàn máa ṣẹfẹ ni afá abdullahi bin masudi ó dìde mọ́ wọn lọ́rùn ó ní fa wallahi alladhi la ilaha illallah ó ní mo fi ọlọ́run ọba tí ayé pè jẹ́rìí irọ́ tí ò sẹni tá à ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run ó ní mo fi búra ó ní láwàlá hadisi aligina ó ní bàtà anábì ń tu fáwọn orin àlùjọ lànàbì pé bí wọn bá ṣe káyà fún ọ tí wọn mọ orí burúkú tí àwọn olórin tí wọn dálẹ̀ lélédè wa tí wọn mọ àdáwò tí wọn dálẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sẹ́nìkan máa kọrin kọ́kàn ọ̀dọ́ mọ́ dúdú sẹ́nìkan máa kọrin kọ́mọ máa ṣe sìnà sẹ́nìkan máa gbọ́ orin kọ́mọ máa sọ̀sọ́kúsọ kọ́mọ máa parọ́ kọ́mọ máa sọmọ̀ta kọ́mọ máa mutí gbogbo iṣẹ́ búpátá lórí kó lọ́wọ́ ọlọ́wọ́n bá ní liyudilla an sabilillah ẹni bá ti ń gbọ́ orin yóò sì máa kú òdodo ọ̀nà ọlọ́ àfáwọn Ibn Qayyim ó ní alukur'an wal-ghina la yajtami'ani fi qalbin wahid kur'an àti orin kò lè wà nínú ọkàn kan kí méjèèjì ọwọ́ àpapọ̀ ó ní ọ̀kan yà jáde fún kan ayé ìlànà kéku kur'an ni ó jáde kókó kíni kókó orin àbí kóni ó jáde kókó kur'an ọlọ́wọ́n bá ní bi ghayri ilm wọ́n máa jáde kó nu ojú ọ̀nà ọlọ́run láì mà wa yattakhidha husuwa wọ́n wà mú alukur'an ní yẹ̀yẹ́ ulaika lahum adhabun muhin ọlọ́wọ́n bá ní ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn ó ti wà nílẹ̀ fún wọn níbo lọ́wọ́ ti jẹ wọ́n yà nínú ná musician wọn wọ̀ náà àwọn islamic sanga yẹn gbogbo ni wọ́n wọ̀ náà àfi tọ́lọ́wọ́n bá fèrè jì wọn torí ẹ̀ṣẹ̀ tí ì bá ṣẹ bọ́ tata rahmatillah tó bá dijọ́ alikiyama insha'a adhabahum bi adilihi aw ghafara lahum bi rahmatihi àmọ́ tọ́ba lọ́wọ́ fèrèjì ọtí ọba fèrèjì ọlọ́run máa ń kọ́ gbogbo àwọn akọrin ọlọ́run ní àyè kan bẹ nínú ná tí wọ́n bọ̀ wá wọ̀ ọ yẹ kí wọ́n wọ náà àbí kò yẹ kí wọ́n wọ náà èèyàn tí ń kọrin tó ní kí ìyàwó kọ́ máa jó ìyàwó wá ń jó níwájú olórin wàhálà ti dé ń kọrin ẹ̀sìn olóhùn kọrin kíni ẹ̀sìn ọlọ́run ní àrẹ́jú tóbìnrin olóbìnrin bá ń bọ̀ ọ wá káwọn ọmọge síta ní wọ́n ń lùlù ọ làwọn ń gbẹ́sìn ga ó ní àgbẹ̀sìn gan àwọn àfa aláìmọ̀kan yẹn wọ́n ní wàhálà yìí ti pọ̀jù ẹ̀yìn alùsùn náà ẹ̀yin lẹ́ni ká má gbọ́ pàṣọ mọ́ ẹ̀yin lẹ́ni ká má gbọ́ wàṣù mọ́ ẹ̀yin lẹ́ni ká má gbọ́ hip hop mọ́ èwo tó orin ẹ̀sìn ẹ̀dá kí ni yàtọ̀ láàrin orin àtòrin àwọn fújì kí ni yàtọ̀ láàrin méjì jẹ́ mọ́ kí ni yàtọ̀ àwọn fobìnrin jó ẹ̀yin náà fobìnrin jó kò dé sínú Islam kí obìnrin ọmọ jó ń ta obìnrin ń fọhùn lọ́dọ̀ wọn obìnrin ń fọhùn lọ́dọ̀ tìyín náà kò sí wọnú ẹ̀sìn wa kí obìnrin kọ́ máa fọhùn fala taqdanna bil qawl fayatma alladhi fi qalbihi marad wa qulna qawlan ma'rufa ọlọ́wọ́n bá ní ìyàwó ànábì ẹ̀ má lẹ́hùn torí kí ohun yín kọ́ máa fìtínà àwọn tí àrùn bẹ ní ọkàn wọn ká máa fẹ́ máa nífẹ̀ẹ́ yín ẹ sọ̀rọ̀ nọ́mà àyà Qur'an wala yadribna bi arjulihinna li yu'lama ma yukhfina min zinatihin ọlọ́run bá ní ẹ̀yin obìnrin àyà Kùránì ni ó ọlọ́run ní ẹ̀rọ ara máa gbẹ́sẹ̀ tẹ́ ẹ bá ń jáde kí ilẹ̀kẹ̀tẹ̀ sọmẹ́sẹ̀ kọ́mọ̀ máa dún lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́run fẹ́ kí ilẹ̀kẹ̀ yẹn máa dún káwọn ọkùnrin ọmọ bá mọ̀ pé ẹ̀sùn ilẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ wọ́n mọ̀ wá fojú trace rẹ̀ pé ilẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ bóun ni ó ṣe fáyìn tó látara bẹ́ẹ̀ mi wọ́n mọ̀ fà sí ọ̀dọ̀ yín aláàtọ̀ ní kílẹ̀kẹ̀ ọmọ mi ṣé aláàánú ní kídi ọmọ mi ẹ wá lẹ kéwú irú kéwú ṣètọ́ ni wọ́n ni ẹ ìkékùké lẹ́kẹ́ ìkékùké ẹ kéwú ìbílíìsì ọ̀daràn
ọ̀daràn ni wọ́n bí wọ́n ṣe ṣàádà wọ́n máa jó bí wọ́n ṣe wàlímà wọ́n máa jó wọ́n máa lu àwọn ìlúkílù yẹn àwọn tọ́wọ́n máa jíjókíjó tọ́wọ́jẹ́ ìlú ẹ̀sìn ni àwọn àfáà yẹn àwọn mòdìrú yẹn ó yẹ kó sàwọn sẹ́wọ̀n ni tọ́wọ́jẹ́ ìlú ẹ̀sìn lábáwà ìta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé olórin ọ̀wọ́ náà ẹni tí ń gbórin náà ó ṣe kí ni òun náà padà wọ̀ náà Suratul Luqman Quran 33 verse 6 lọ́lẹ́ka maka tafsiri èmi tí maka ni ọkà àwọn ìparọ́ maka ti Cairo àwọn ẹ̀ṣẹ̀ kí ni yàrá àwọn ìparọ́ àwọn sọ fún wa ṣe rí ni ìwọ́n tó bá sì ní tafsiri Ibn Kathir ńlẹ̀ lọ́lẹ̀ wáyà yìí ó rí ibi tí abúlé Mas'ud títí ń búra lẹ́ẹ̀mẹ́ta ipe òun fọlọ́n búra láwàlẹ̀ hadisi orin àlùjọ ni kọ́lọ́mọba aláàkọ́mọjà sínú. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور